lára èdè Gẹ̀ẹ́sì o. Báyìí ni ìwé atúmọ̀ náà ṣe júwe àwọn ọ̀rọ̀ tuntun náà o. Abẹ́ẹ̀gì ni wọ́n túmọ̀ rẹ̀ sí ọ̀rọ̀ tí wọ́n máa fi ń ṣàfihàn ìmọ̀lára bí tí nǹkan bá yani lẹ́nu, kí èèyàn má gba nǹkan gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bíko tó jẹ́ ọ̀rọ̀ látinú èdè Ìgbò ni wọ́n túmọ̀ sí ẹ̀bẹ̀ tàbí kí èèyàn má gba nǹkan gbọ́ tàbí kí èèyàn fi béèrè ohun kan ní pàjáwìrì. Yansh èyí túmọ̀ sí ìdí, pàápàá ìdí obìnrin. Ghana must go èyí ni ìwé atúmọ̀ yìí túmọ̀ sí báàgì ńlá èyí tí wọ́n máa ń lò ní ìwọ̀ oòrùn Áfíríkà tí wọ́n lè tọpinpin orírun rẹ̀ sí ọdún 1983 nígbà tí àwọn ọmọ Nàìjíríà ní káwọn ọmọ orílẹ̀-èdè Ghana fi Nàìjíríà sílẹ̀ o. Ó túmọ̀ sí báàgì ńlá tó ní ohun tí wọ́n ń wọ̀ pẹ̀lú àwọ̀ oríṣiríṣi tí èèyàn lè fi kó ẹrù. Mami market túmọ̀ sí ọjà táwọn obìnrin máa ń ṣe àkóso rẹ̀ ní ibùgbé àwọn ológun èyí tó ti wà láwọn ibùdó ìdánilẹ́kọ̀ọ́ àwọn àgùnbánirọ̀ báyìí. Àmàlà, oúnjẹ tí wọ́n ń fi èlùbọ́, iṣu, ẹ̀gẹ́ tàbí ọ̀gẹ̀dẹ̀ dúdú ṣe. Ìwé atúmọ̀ èdè náà júwe àmàlà bíi oúnjẹ tí wọ́n ń ṣe sí róbóróbó tí wọ́n máa ń fi onírúurú ọbẹ̀ jẹ. Mọ́ínmọ́ín, ìwé atúmọ̀ èdè náà júwe rẹ̀ bíi oúnjẹ tí orírun rẹ̀ jẹ́ ìran Yorùbá. Wọ́n máa ń fi ẹ̀wà tí wọ́n lọ̀ papọ̀ mọ́ ata, àlùbọ́sà àti àwọn nǹkan míì ṣe. Nínú oṣù kínní ọdún 2025, àwọn ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà 20 lọ́wọ́ ìwé atúmọ̀ èdè Oxford English Dictionary èyí tó ṣàfihàn bí àwọn ọ̀rọ̀ èdè Gẹ̀ẹ́sì ti Nàìjíríà àtàwọn ọ̀rọ̀ míì ṣe ń nípa káàkiri àgbáyé o. Lára àwọn ọ̀rọ̀ tó wọ ìwé atúmọ̀ nígbà náà ni jápa, àgbéró, ẹ̀bà, 419 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn àgbéyàwó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí. Ẹ máa pín ká o. Ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.